ẹ máa rí àwọn àṣírí kan nípa arákùnrin tó ń kọrin tó ń jójó pàlóńgò lẹ́yìn wa yìí. Ó ti yé yín. Àṣírí kan tẹ̀ tútú sí mi lọ́wọ́ tó yà mí lẹ́nu tí mi ò tiẹ̀ rò mi ò rò. Nígbà tí mo gbọ́rọ̀ yẹn mo wá ṣèwádìí mo wá rí pé sọ bí eléyìí ló ṣe rí. Kí n tó máa lọ jẹ́ kọ́kọ́ já yín sílẹ̀ iná kẹ́ kọ́kọ́ máa fi yẹn ṣeré. Gbogbo àwa ọmọ Yorùbá tí ẹ ń wò níwò wípé tí ogun bá dé a ní Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá. Nínú fídíò tí mo fẹ́ fún yín yìí lónú àwọn fídíò tí mo fẹ́ kó fún yín yìí ibẹ̀ lẹ ti máa mọ̀ wípé a ò ní nǹkan tó ń jí Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n mi ò fẹ́ sọ̀rọ̀ lọ bẹ̀ yẹn kọ́ má gbà pé bóyá ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ yẹn òun ló tì mí síta. No, kò sí anybody tó lè tì mí síta. Ohun tá a bá rí òun la máa sọ. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ̀yin ènìyàn mi, oore tẹ́ lè ṣe fún mi ò dúpẹ́ kẹ́ ẹ bá mi pín kẹ́mi fún ara mi rí pé mẹ́sẹ̀gì ó go far. Ó ti yé kọ́lé yìí tí wọn náà la ṣe máa ń sọ kọ́ lè mọ̀ wípé àti afẹ́fẹ́ wọn ti fẹ́ àti rí fùrù adìyẹ wọn. Kí ni mo kọ́kọ́ fẹ́ já yín sí ẹ̀yin olólùfẹ́ mi lórí ọ̀rọ̀ bàbá tó ń jó ijó tàlàsó lẹ́yìn wa yìí tàlàsó fújì ẹ jẹ́ ká jọjó ẹni bàbá yẹn ṣe ń tọ ẹ̀yin èèyàn mi tí ẹ bá rántí nígbà kan tí wọ́n ní wákìlì àṣírí kan mo fẹ́ bẹ́ fún yín tẹ́ ẹ̀ gbọ́ rí o ó ti yé ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ti gbọ́ tẹ́ ẹ wò pé ṣó lè rí bẹ́ẹ̀ mo fẹ́ confirm ẹ̀ fún yín pé bẹ́ẹ̀ ṣe rò nínú yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. Wọ́n pe arákùnrin kan ní wákìlì olórí àwọn tó jẹ́ dáràndáràn ni olórí àwọn tó jẹ́ pé agbénipa ni ọmọ Fúlàní ni wọ́n ní ẹ̀mí àìmọye ènìyàn ó ti bọ́ lọ́wọ́ arákùnrin yìí. Ó wà lára àwọn ẹmọ bá ṣe máa sọ̀rọ̀ aníní tó bá sọ̀rọ̀ àwọn olè jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá wọ́n máa dárúkọ aníní Sunday Òṣùbọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ mọ̀ ńgbà yẹn tẹ́ mọ̀ pé àwọn gáìsì yẹn wọ́n brutal. Oye bẹ́ẹ̀ náà ni arákùnrin tí à ń pè ní wákìlì bẹ́ẹ̀ náà ni arákùnrin rí nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn ènìyàn tètè fura sí nígbà tó wá di pé iṣẹ́ ẹ̀ búrẹ́kẹ́ gbogbo àwọn ènìyàn tó ti pa yẹn ẹlẹ́dàá wọ́n dìde wọ́n expose arákùnrin yẹn. Nígbà tó wá expose yẹn ńkọ́ ọ̀rọ̀ yìí wá ta sí etí bàbá yìí ìyẹn Gani Adams. Wọ́n ní kété tí Gani Adams gbọ́ wọ́n ló gba pálí ẹ̀ pẹ́pẹ́pẹ́ wọ́n ló fò lọ ọ̀dọ̀ pé Brazil náà ló lọ ṣùgbọ́n wọ́n ló kúrò nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí information yìí ṣe tẹ̀mí lọ́wọ́. Wọ́n ní kò sí Nàìjíríà rárá nígbà yẹn wọ́n ló sáré ó travel lọ nígbà tó wá di wípé ó tún padà wá màá gbé yín débẹ̀ náà sí. Mo máa fi orúkọ bo bàbá wa àwọn mélòó kan tí wọ́n arrest nígbà tí wọ́n lọ mú wákìlì gẹ́gẹ́ bí information yẹn ṣe tẹ̀ wá lọ́wọ́. Kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ló rán àwọn tí wọ́n lọ mú wákìlì nínú igbó. Ààrẹ Ọ̀nà Kakanfò kan ló rán wọn ṣẹ́. Àwọn yẹn kò dìde wípé ẹ mọ bí bàbá wo lóye ọmọdé yẹn mo ṣe dìde ńgbà yẹn bó ṣe dìde ńgbà yẹn àwọn wá fẹ́ gbé oríyìn yẹn wọ́n fẹ́ gbé fún Gani Adams pé báyìí ló ṣe ń lọ. Àṣírí mo ń bẹ́ fún yín yo now wọ́n fẹ́ gbé oríyìn yẹn fún Gani Adams ṣùgbọ́n wọn mọ̀ pé Gani Adams ọmọ ojo ni bàbá yẹn tó bá pé ojo ni ó lè lágbára o ṣùgbọ́n òun wò níwò pé láàárín àwọn ìkòkò ìjọba wọ̀nyí òun ò lè dán ìdọ́kùdánwò wọ́n máa sáré clear àwọn ni. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀nà tó gbàgbé Ààrẹ Ọ̀nà Kakanfò náà ọ̀nà ẹ̀rú ni nígbà tí bàbá wa Lamid tó kúrò tó fi gbogbo Ọ̀yọ́ state sílẹ̀ ṣé a sọ pé kò sí alágbára lọ́yọ́ state ní tó lè dípò Ààrẹ Ọ̀nà Kakanfò mú tó fi lọ sí Arigidi tó fi lọ mú Ààrẹ Ọ̀nà a mọ̀ pé ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ̀ o èmi ó lè mú lẹ́ni wí ẹ̀ o ṣùgbọ́n bó ṣe wáyé yẹn ó fẹ́ rí bákan torí pé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tí a ti ń gbọ́pọ̀ jẹ sẹ́ẹ̀dì Ọ̀yọ́ nǹkan kan yẹn náà ni gbogbo wọn wà bẹ́ẹ̀ tó bá dẹ̀ tún pẹ́ tún mọ̀ míì tó yàtọ̀ sọ́yọ́ omi ò wá lè sọ o ṣùgbọ́n ẹ jẹ́ kúrò lórí ìyẹn kọ́ mo bá wá. Now ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ tí ì pín program yìí tó ẹ jẹ́ wo ẹ̀yin tẹ́ wà lórí YouTube mi ẹ̀yin tẹ́ wà lórí YouTube mẹ́jọ ẹ bá mi pín sí ẹ bá mi gbé rìnrìn àjò sẹ́ẹ̀ àwọn olólùfẹ́ wa tó ń dúró sórí YouTube tẹ́ kó wọn lo Facebook yẹn ẹ bá mi gbé lọ bá wọn kọ́ wa gbọ́ story yìí kọ́ lè mú pamọ́ fáwọn ọmọ wọn lọ́la gẹ́gẹ́ bí Gani Adams ṣe tiẹ̀ nílẹ̀ Yorùbá báyìí táwa náà tọ́jú pamọ́ fún. Ẹ̀yin èèyàn mi àwọn akọni yìí bàbá yẹn wọ́n ló dìde ó sáré pé àwọn akọni bíi mélòó kan bíi méjì mẹ́ta ó kó wọn dání. Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ ló rán wọn o ṣé mo pé mo ti ṣe program rí tí mo ní láti ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò ti rán àwọn tó lọ mú wákìlì ló ti dáwọ́ ṣẹ́ dúró nílẹ̀ Yorùbá tí ò ṣe anything mo wrong nígbà yẹn sà àṣírí yẹn tuntun sí mi lọ́wọ́ ń sìn because gbogbo wa believe pé
Ààrẹ Ọ̀nà Kakanfò torí OPC ni wọ́n OPC yẹn dẹ̀rẹ̀ abẹ́ Gani Adams náà wà nígbà yẹn. So a ti believe yóò ló sọ náà mi ò tiẹ̀ wrong torí ó sọ nígbà tí information yẹn tẹ̀ mí lọ́wọ́ information yẹn jẹ́ kó yé mi wípé òun fẹ́ gbé oríyìn yẹn òun fẹ́ gbé fún Gani Adams ni ṣùgbọ́n òun mọ̀ pé ọmọ òjò bẹ́ntúẹ́ òun lẹni tẹ́ fi sọ pé tó ń pèrè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ Ọ̀yọ́ ló kọ̀ yẹ kó ra sọ fún wa pé Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ lòún jẹ́ o ká lè wá Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa di ilẹ̀ Yorùbá mú láàrin àwa ara wa tó máa jí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá nígbà tí Aláàfin tí bàbá ti fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ọmọ Yorùbá ti gbọ́kànlé pé tí ogun tó bá ṣẹ́ pẹ́rẹ́ báyìí bàbá yìí máa dìde Fúlàní ò gbọdọ̀ gbé wa pamọ́ nǹkan bá gbogbo wa ti ní bìlífà àmọ̀ wípé olóṣèlú ni bàbá ó kàn ń dagbádá gbolẹ̀ kiri ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ń gbé yín débẹ̀ tán àwọn fídíò ṣì wà lọ́wọ́ mi o tí mo máa fẹ́ kẹ́ farabalẹ̀ o fídíò ṣì ń bẹ lọ́wọ́ mi o tẹ́ máa gbọ́ ẹni tẹ́ pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò yín kẹ́ lè mọ̀ pé ọ̀lẹ ni bàbá ọ̀lẹ ni bàbá ó kàn fagbádá ẹ̀yin tèmi ẹ jẹ́ ń gbé yín débẹ̀ now àwọn arákùnrin yẹn lọ wọ́n ṣe bí akọni lọ ńgbà tó máa dé tó yẹ kí ibà Gani Adams kó dìde sí wọn nígbà tó ti di pé ó ti bọ́ sí ọ̀rọ̀ ọlọ́pàá tó ti bọ́ sí ọ̀rọ̀ wípé ẹ lọ mú wọn ọ̀gá wa ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà yẹn Buhari òun ló ń ṣọlá lórí ipò ilẹ̀ Yorùbá Buhari ló ń ṣọlá nígbà gbogbo tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní kíá òkìkí ti kàn ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn Fúlàní gbogbo tí bẹ nílẹ̀ Yorùbá gbogbo wọn ló ní connection lọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá mi kan tí mo gbé wá sórí ètò bàbá mi Ògúnríbidó ó jẹ́ kó yé wa pé gbogbo Fúlàní tẹ́ ẹ̀ wò yẹn gbogbo wọn ló ń gba owó oṣù tó jẹ́ pé tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ sí wọn báyìí wọ́n máa pe òkè ni tọ́ tètè máa pè pàrọ̀ báyìí wọ́n ti pe gbogbo àwọn ọlọ́pàá gbogbo àwọn DPO tó wà ní gbogbo surroundings yẹn wọ́n ti pe wọ́n pé ọmọ wa wà bí báyìí ó yẹ ẹ filẹ̀ bí Fúlàní ṣe ń operate ní gbogbo ìgbà yẹn nìyẹn torí àwọn ló wà lórí àpèrè àlè sọ ti sìn yín o now ẹ̀yin èèyàn mi ó yẹ kí bàbá yìí dìde kó fa arákùnrin wa yìí kó fà mọ́ra wípé ó máa káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere a rí iṣẹ́ ọwọ́ rẹ o bí ò tiẹ̀ ṣèwọ ló rán ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ rẹ ni. bàbá yìí lójú ẹsẹ̀ àwọn Fúlàní ti pè lókè wọ́n ti sáré pè lókè gbadigbadi àwọn ọlọ́pàá ti dé àwọn ọmọ Yorùbá tó wà nínú aṣọ ọlọ́pàá wọ́n ti dé wọ́n ti dì wọ́n lọ́wọ́ mú ṣé àtún sọ pé kó PC tún máa kọjú sí ọmọ ìyá rẹ̀ bí àwọn ìwà wò pé wẹ́ tó ti rí bẹ́yẹn no problem àwọn yẹn juwọ́lẹ̀ oṣù kìíní kọjá oṣù kejì kọjá àwọn gáìsì ó yẹ kán jáde ibà Gani Adams ó ń wá agbádá kiri ó ń lọ US ó ń dé ó ń bọ̀ tá a lérò pé àwọn gáìsì yóò yẹ kó lu ọjọ́ wọn kò yẹ kó sùn mọ́jú ọjọ́ yẹn láwọn tó ń gbé wa pa tí wọ́n pa wá lójoojúmọ́ tí wọ́n dẹ̀ lọ tí wọ́n gbà wá lẹ̀ tí wọ́n ò jẹ́ kó pa wá mọ́ ní gbogbo ìgbà yẹn ẹ̀yin èèyàn mi ibà Gani Adams wọ́n tẹ̀ jẹ́ kó yé wa pé ní gbogbo during that time ó travel kò sí nílé nígbà tó wá dé àwọn kan wá dìde gẹ́gẹ́ bí information yẹn a tún máa fi orúkọ bo àwọn èèyàn láṣìírí wọ́n dìde wọ́n lọ bá ibà Gani Adams pé bàbá kí ló dé ṣebí àjọ jẹ lórí eréwé àjọ faṣọ lówó èrè bóra bàbá ṣe máa ń sọ kí ló wá ló ṣẹlẹ̀ tó fi rí báyìí arágbọ́n náà ẹ̀yin kọ́ lẹ rán àwọn aráabí pé kọ́ lọ mú wákìlì wá ṣùgbọ́n ẹ wo iṣẹ́ tí wákìlì yìí ṣe fún àwọn ọmọ ìran wa náà ó wá ṣẹlẹ̀ àárín yín kẹ́ ẹ dìde ẹ̀dẹ̀ àwádẹ́mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni yín tẹ́gbẹ́ nígbà yí àtijọ́ gan tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá bú ọba tí ò bá lágbára tóun náà bá sọ pé ìwà Ààrẹ Ọ̀nà Kakanfò wọn náà máa bọ èmi náà ní jagunjagun tèmi irú ọba bẹ́ẹ̀ ó máa gbọ̀n jìnnìjìnnì láàfin rẹ̀ ni tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bá bú jáde pé òun fẹ́ jà àbó òun nídìí nǹkan tóun fẹ́ ọba tí ò bá gbórí gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ìtàn yẹn tí ò bá gbórí dáadáa tóun náà ní àwọn jagunjagun ó máa gbọ̀n lábẹ́ bàtà ni. Hello, mo wà lórí ètò yes ṣé ń wo ètò yẹn ni àbí ẹ ok ẹ fẹ́ dá sétò yẹn yà ẹjọ mo ń bọ̀ ẹjọ ọmọ gbogbo ọmọ Yorùbá fẹ́ gbọ́ yín ẹ jẹ́ fi sí loudspeaker ó yá ẹ gbóhùn sókè bíi tí ìfẹ́ gba ìpè báyìí ṣùgbọ́n mo kàn ní kí sáré gbélé ni ó yá ẹ gbóhùn sókè bàbá mo ń bọ̀. èmi ò bá tẹ̀ tún ní pé láti fọwọ́ fi sí àyè ààrẹ tó ti ṣe useless man ní nǹkan tí ó fẹ́ máa fi ilẹ̀ èyí tó rò bóun fẹ́ máa fi ilẹ̀ Yorùbá ṣe pé kó máa fi ilẹ̀ Yorùbá catch out Ọlọ́run ò gbà fún un ṣé mo wípé nísìnyí tí wọ́n bó ti sọ pé nísìnyí kí state police lọ wá nísìnyí so kí ni ìwúlò OPC wèrè tó kó jọ ṣé ọmọ tó nígbà yẹn náà ó fi tún bàbá pẹ̀lú Fáṣẹ̀wé ordinary carpenter náà kò ordinary carpenter ẹgbẹ́ wa débi Fáṣẹ̀wé wọ́n pè é kí wọ́n pè
tó dẹ̀ jẹ́ errand boy bàbá yẹn nígbà tó dẹ̀ dípò wọ bàbá yẹn tán ó fún ẹgbẹ́ yẹn pẹ̀lú ìwà orí burúkú tó ní ìyó ó fún ẹgbẹ́ yẹn láti gbà yẹn ó sọ ẹgbẹ́ yẹn di rádaràdà àti gbà yẹn gbogbo wà burúkú yẹn náà òun náà ló ń tẹ̀lé lẹ́yìn tẹ́lẹ̀ wọ́n tó dẹ̀ ti sọ tẹ́lẹ̀ náà ó ní wò kí ń ṣe ààrẹ ayé àtijọ́ ààrẹ ìgbàlódé lòun ààrẹ tó máa kówó jẹ kó máa lọ gbowó kiri kó máa lọ sí ọlọ́run ti rẹ́ẹ̀dì mọ́ ṣe understand àfẹ́ òfin ti wèrè ẹ̀ mọ́ gbogbo àwọn tó wà ní OPC yẹn náà lóra ní tọ́ba dẹ̀ fẹ́ ṣe tọ́jú tí ọ̀rọ̀ state police bá ti rẹ́ẹ̀dì ọlọ́jọ́ state police we don't need Gani Adams it's not even a Yoruba ṣe understand we don't even need him ọlọ́tẹ̀ ni kí lè wí o. mo ní ṣé pé kì í tún ṣe Yorùbá. kí ló ṣe Yorùbá ọmọ olùpẹ̀ ni wọ́n pè Arúgbódádé sọ ó sọ ìtàn ẹ̀ kò dẹ̀ fi bò ṣe understand ó sọ jáde so ètò tí Yorùbá dẹ̀ ti sọ jáde kì í ṣe pé wọ́n fi parọ́ ni ẹ̀yin ẹ̀wò wáyé náà ṣé wáyé ẹjọ́ tọmọ ọkọ ni ìwà ẹjọ́ tẹ tó níláárí ni gbogbo ìwàkúwà tó ń kò sí wà kọ̀kọ̀ ìgbéraga tó pọ̀ jù àwọn ẹgbẹ́ bàbá ẹ̀ a máa ṣe garagara tí wọn don't need him. ìgbà kan ló sọ pé òun ju ọba lọ ìgbà kan ló sọ pé òun ju ọba aládé ilẹ̀ Yorùbá lọ tẹ bá wo fídíò yẹn gbà yẹn. ayé ẹ̀ ló bàjẹ́ ọba gbogbo jùlọ ẹgbẹ́ kó máa sá lọ nílẹ̀ Yorùbá gbẹ̀yìn ni bó ṣe wà yẹn nílẹ̀ Yorùbá gbogbo tó máa sá lọ gbẹ̀yìn ni ọ̀rọ̀ níbi ààrẹ olùkàkànfò ojú ni ọ̀wọ́ ló jẹ́ kí n ṣe lẹ́ Yorùbá àtẹ̀lé ààrẹ olùkàkànfò wọn mọ́ àyíkọ́ta níbi ìsìn ni àwọn modern equipment tó ń ṣe public security àwọn la níbi kì í ṣe gbogbo oṣù táwọn ètò yẹn gbèdó ní thank God àti pé wọ́n ti ní kí state police lọ wá ń ṣe ìwé ìgbọ́n ló jẹ́ kí gbogbo ẹ̀sìn ká mú kókó gbogbo àìlè lórí ẹ ṣe púpọ̀ is a useless man. ẹ ṣeun bàbá mi ẹ ṣe gan ẹ ṣeun kẹ́mi wonderful day bàbá mi God bless you sir thank you. ẹ̀yin èèyàn mi mo kàn sáré gba ìpè yẹn lọ́dọ̀ bàbá mi yẹn mo sáré gba ìpè yẹn lọ́wọ́ wọn ni now ẹ̀yin èèyàn mi mo máa gbé yín débẹ̀ tán ẹ bá mi máa pín ètò iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti ń wọlé ẹ má kàn máa dáwò ẹ jẹ́ kí àwọn ọmọ wa ní information yìí lọ́wọ́ nítorí ọjọ́ ọ̀la bó ṣe ń pàtàn Awólọ́wọ̀ tó ń pàtàn gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí àwọn èèyàn wa náà ní information yìí lọ́wọ́ ká fi máa bọ́ wọn lọ́jọ́ ọ̀la ó ti yé yín ẹ jọ̀ọ́ ẹ bá mi máa pín now àwọn tí wọ́n lọ mú wákìlì àwọn àgbààgbà kan wá dìde nínú OPC yẹn wá lọ bá pé ṣé bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ló pe ra rẹ̀ tàdé ń dúró tì ẹ́ wá ìtọ́ fi wá mú ẹni tán dẹ̀ mú ẹni tó nípò ni o lára àwọn tó lọ mú wákìlì gbà lára àwọn yẹn wọ́n nípò lọ́dọ̀ Gani Adams so wọn ò ṣe èèyàn bẹ́ẹ̀ tó ẹ́ kódà ẹni tó lọ mú wákìlì yẹn gan tó lọ mú live bàbá yẹn tó láti pé kọ́tẹ̀ sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò rèé torí pé alágbára ni bí wákìlì bó ṣe ní gbogbo àwọn ọmọ ogun tó gbàgbà tó sọ sórí ẹ̀gbọ́n pé gbàrà tó wọ bẹ̀ báyìí wọ́n tọ́bẹ̀ sí ní dá iná yá gbogbo àwọn OPC tó wọ bẹ̀ ni tó tí ìbọn ró lákọlákọ kó tó di pé arákùnrin yẹn mú wákìlì kó tó mú wákìlì ẹ̀ mọ bó ṣe lọ ni. ṣèbí torí pé àwọn bíi méjì sunlẹ̀ nínú àwọn olórí burúkú yẹn àwọn yòókù gbẹ̀yà òun ni wọ́n fi mú arákùnrin yẹn. kàkà tó yẹ kí brọ́dà wa Gani Adams tó yẹ kó dìde òun náà ṣe kí ni ó sáré gbọ́n pálí ìmídẹ́lì yẹn ló sáré fẹsẹ̀fẹ́ wọn ló sáré kúrò ní ó júbà ehoro bíi ti akàròyìn àròlé bàbá tẹ́tẹ́ alẹ́ nìyẹn júbà ehoro ó júbà ehoro ó sá lọ nígbà tí àwọn àgbààgbà yẹn wá sọ fún pé wà má ṣe báyìí lọ bá wa gba àwọn ènìyàn yìí gbà wọ́n sílẹ̀ ìjà Yorùbá ni wọ́n ń jà má jò ó rí báyìí ìgbà yẹn ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe dìde o tó ṣe bẹ̀rẹ̀ sí ní pé gbá tó bẹ̀rẹ̀ sí ní pagbọ̀ tó wá ń bẹ̀bẹ̀ tó wá ń ṣe tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe tó ń ṣe ibẹ̀ náà kúkú ti fún ní finishing wọ́n ṣe ti ọwọ́ ẹ̀bọ̀wé nìyẹn gẹ́gẹ́ bí information yẹn ṣe sọ wọ́n ṣe ti ọwọ́ ẹ̀bọ̀wé nìyẹn pé wá títí tí ìjọba yìí fi máa parí ta bá ti gbọ́ pẹ́kẹ́ ẹ pé o ti ẹ̀ jáde àbí OPC ẹ̀ kàn ṣe dáadáa nílùú wọ́n máa gbé ẹ o máa gbé nípa pé olóògùn pé oníkíní kan o wọ́n máa gbé ẹ ṣáá ni o so wo níbi tó dé dúró yìí má jà gbọ́ pẹ́kẹ́ ohun tó ń jẹ́ pé bóyá ìlọrin àtàkì Fúlàní àbẹ̀ lọ́n ṣe bọ́ ṣe kó áńkọ́ọ̀pù sọ́wọ́ Gani Adams nìyẹn o tí wọn ò jẹ́ kó rí nǹkan kan ṣe mọ́ kí tí ẹ ṣe òun ló ṣe é òun kọ́ ló ti ẹ̀ ṣe gan àwọn èèyàn ló dìde tó ń ṣe fúnra wọn bí mo ṣe wá ń bá yín sọ̀rọ̀ yìí ìjẹ́ mọ̀ pé tí Gani Adams tó bá jáde lọ́la tó wá pé òun ní OPC 1 million níbí òun ní OPC 3 million níbí bàbá láàárọ̀ ni ó ń gbé yín ní mugun ní tó fi ń gbowó kiri káàkiri nìyẹn ní tó fi ń cash out kiri nìyẹn bí ọ̀rọ̀ bàbá mi tó pè wọlé yìí ní tó fi ń cash out nìyẹn kò ní lọ́wọ́lọ́wọ́ yìí àwọn gáìsì yẹn ti kúrò lẹ́yìn Gani Adams o wọ́n ti ya kúrò lẹ́yìn Gani Adams wọ́n ti lọ dá dúró àwọn OPC kan nínú àwọn tó ń tẹ̀lé bàbá tó ń jọjọ tàlàsó lẹ́yìn mi ó ti yẹ yín àwọn kan ti kúrò lẹ́yìn ẹ̀ wọ́n ti tẹ̀lé máa yẹn lọ so ohun tó ṣe fún bàbá Fáṣẹ̀hùn nígbà yẹn tí bàbá yìí sọ tó dalẹ̀ òun náà ó ti ń ṣẹlẹ̀ sí ibà Gani Adams ó ti ń ṣẹlẹ̀ sí
àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n ti fọ́ kiri wọ́n ti rí ṣẹ́ra àwọn tó dúró ti yẹn sìn ṣẹ́ra àwọn tó wà lẹ́yìn ẹ̀ tọ́jọ́ yẹn PDP wà nú wọn APC wà nú wọn ó ti yẹ àwọn ọmọ Peter Obi gan ń bẹ lẹ́yìn ẹ̀ gbogbo wọn tọ́jọ́ ń jó lẹ́yìn mi tẹ́ ń wò lẹ́yìn mi tọ́jọ́ ń fò sókè tọ́jọ́ ń jó yìí gbogbo wọn yẹn olóṣèlú ni gbogbo wọn pátápátá ṣe wá láwọn gangan tó jẹ́ OPC gangan abúlé everybody wọn wà bí ó ti yẹ ṣe láwọn tó kójọ yẹn tó pè lópc tó pé àwọn tó ń gáìdì ẹ̀ yẹn olóṣèlú ni gbogbo wọn náà ló ní pátì tó ń jà fún so bọ̀bọ̀ yìí kàn ń ṣe kí ni o ó kàn ń fi wá ń gbá lúdò ni òun lẹgbọ́n yẹn ọmọ núpẹ́ báwo ni ọmọ núpẹ́ báwo ni ìwà ẹ̀ ṣe lè sọ pé ẹ gbàgbé nípa pé èèyàn kan jí ọmọ ìlú kan ẹ wo ọmọ Ìgbò kan fídíò rẹ̀ pé wà bí ó ń sọ Yorùbá bí gbàtọ́ pé ìfù Yorùbá ẹnu ẹ̀ gan láì jẹ́ pé ó ṣe sọ pé orúkọ òun lélẹ́yìí ẹ̀ lè mọ̀ pọ́ ọmọ Ìgbò ni bí Yorùbá ṣe dá lẹ́nu ẹ̀ so ẹ gbàgbé nípa pé báyà wọ́n lọ mú Lárigidi àwọn lọ mú ọmọ Arigidi ní ọmọ Arigidi ní àìmọye Fúlàní káàkiri Lárigidi kó tó di pé àṣírí Fúlàní tún sìn ẹ mọye àwọn èèyàn wa tó ti bá sùn tẹ́lòmí ò tẹ̀ ní ṣẹ́yìn fọ́ọ̀mù ẹ̀mọ́ á ní ẹ filẹ̀ ẹjọ́ bí tẹ́pẹ́ wá ìyàwó ẹlòmíì gan wá bá sùn ní oko á máa wò pé ẹ̀dàmọ̀ àwọn gáìsì yẹn wọ́n ló kàdí ẹ̀ wọn ò lajú bọ́ ṣe ń fọnú bọ́ ṣe ṣe fi tí wọn ò mọ̀ yẹn láti ẹja filẹ̀ ẹjọ́ bí àìmọye ọmọ àlè nílẹ̀ Yorùbá tó jẹ́ ọmọ Fúlàní so ẹ má wò ní òpé àwẹ̀ ọmọ kíní kan ni so bọ̀bọ̀ yìí fi wá ń ta gbọ́kàdé ilẹ̀ Yorùbá ni o lálọ́fẹ̀yìntì kankan àfọlọ́dùmarè nílẹ̀ Yorùbá àti mi ìfẹ́ dárúkọ kó má dà pé àwọn yẹn ni olótùrọ̀ jáde no mi ò ní dárúkọ so now bó ṣe di pé àwọn gáìsì yẹn wá kóra wọn jọ pé ó yá o eléyìí tí a ṣe lẹ́yìn arákùnrin ọ̀lẹ́ yìí jẹ́ ká kúrò lẹ́yìn ẹ̀ àwọn gáìsì yẹn ẹ lọ ṣèwádìí nǹkan tí mo sọ yìí o ẹ lọ ṣèwádìí o má ti gbọ́rọ̀ mi jáde ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣèwádìí ẹ ṣèwádìí lé lọ àwọn gáìsì yẹn ò sí lẹ́yìn Gani Adams mọ́ wọ́n ti lọ dá dúró àwọn náà ti fọ́ọ̀mù gúrùpù tiwọn so òun ni bàbá wa yìí ń rọ gbogbo yín sìn state security ti wà báyìí bàbá ti sáyẹ̀nsì pé everybody lọ ni so ẹ̀yin OPC tẹ́ ẹ̀ bá tètè ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lẹ́yìn Gani Adams Ọ̀yọ́ ni gbogbo yín wà ó máa yọ yín lẹ̀ ni OPC ní mi OPC Oòduà kò sí àwẹ̀ yóò gbọ́ Oòduà ga ẹni tẹ́ pé bí pati alẹ́ wà ó máa lọ ṣe pati lálẹ́ á ṣe tọ̀sán ó fún ara ẹ̀ fẹnu ara ẹ̀ sọ nínú fídíò ẹ̀kan tí mo máa play fún yín sìn ó fi ẹnu ara ẹ̀ sọ ń bẹ̀ pé tó bá yá wọn máa sọ pé Ààrẹ onípatí lòun ó fi ẹnu ara ẹ̀ sọ gbogbo nǹkan tó ń ṣe fún ara ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ so ìyẹn ní nǹkan àkọ́kọ́ tó jẹ́ bí àṣírí ẹ̀kan tí mo kọ́ máa gbé yín lẹ́yìn ìgbà tẹ́ bá wá wo fídíò yìí tí mo fẹ́ fún yín yìí tẹ́ farabalẹ̀ wò tán ó tún láwọn ọ̀rọ̀ míì tí mo tún fẹ́ mú jáde fídíò kan tún bẹ níbi tí ẹnìkan ti dìídì ṣàlẹ́jì ẹ̀ pé ó yá tó bá mọ̀ pé wọ́n bí ẹ dáa tó mọ̀ pé lóòótọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni ó ní agbára máa bọ̀ wá kojú mi kí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ti ṣe ó tutù dànù ni ó gbẹ̀yà ó júbà ehoro so bàbá yà kàn máa ṣe kékeré kan ògùnrẹ wàrà ó ti jagun kan ó ti ṣe kíní kan ó ti ṣe kíní kan ṣẹ́mu ibi tí ẹ̀dá àwọn ọmọ Yorùbá ibi tá a bá ti ń rí jẹ ibẹ̀ la máa ń súnmọ́ wọ́n gbà ká wàá gbàdùdù wọ́n náà lọ́mọdé fi mọ̀ yẹ kì í ṣọmọdé nìkan ìfún àgbàlagbà gan tó bá má gbàlagbà mí lẹ́ni bàbá ẹ̀ máa bọ ẹgbà 10,000 yìí bàbá ẹ̀ máa bọ ẹgbà 20,000 yìí tó bá dọ̀ ló máa wá bá ọmọ mi kí ló ti ẹgbà pé èmi náà lè máa ṣe fún ẹ tí màá fi san gbogbo oore tó ń ṣe fún mi bí Yorùbá ṣe rí nìyẹn bí àwọn ọmọ Yorùbá ṣe rí nìyẹn so kì í ṣọmọdé nìkan náà fi àkàrà gbàdùdù mú wọ́n fi mú àgbàlagbà òun lẹ fi rí àwọn tó dàbí dàdá nìtàn wọ́n rí pé ọ̀gá wọn ń fọ àwọn náà ṣe kíni kíná bí ijó ò tiẹ̀ wù wọ́n jó àwọn náà gbọ́dọ̀ fò ó ti yé ẹni tí ẹwọ́rú máa báyìí ijó ò sí lára ẹ̀ kí ló fẹ́ ṣe kí ló náà fẹ́ ṣe nígbà tí ọ̀gá fún ara ẹ̀ tí ó ju ó ṣe so ó ti yé yín bẹ́yẹn òun ló fi dàbí wípé kíni o àwọn náà bẹ̀ sí ní wọn bá ń jó so ẹ̀yin yan mi mo sọ fún yín ètò tàárọ̀ yìí ó máa ní agbára díẹ̀ now lẹ́yìn yẹn ṣé mọ̀ pé bàbá wa tí a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan Láyé Abbas akọni ọkùnrin bàbá oyè amọ́rí o ẹ̀yin Ààrẹ Ọ̀nà ẹ̀yin la ṣe ń wò báyìí gan a máa gbàdé Ọ̀nà Kakanfò gan fún yín torí ẹ dúró ti báyìí ẹ dúró ti ẹ kalà ojú ẹ inú mi dẹ̀ dùn pé ẹ̀ṣọ́ ọmọ ọkọ Ìbàdàn ní alágbára ń bẹ nílùú Ìbàdàn lólóyọ̀lé nílẹ̀ Ògúnmọ́lá ológbò kẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà agbára ń bẹ yẹn mẹ́hẹ́n so mo dúpẹ́ bàbá disappoint wa nílẹ̀ Yorùbá ẹ kalẹ̀ ojú arákùnrin kì í ṣe àyè nìkan ni mo ṣe máa tó fún yín ní fídíò ẹni tó dìídì sọ fún pé máa bọ̀ wọ́nà wọn ni tó o bá ní balẹ̀ kó pè ń lọ́mọ àlè níbi tí bàbá yẹn bá fàdé gbogbo ẹ̀ lẹ́ máa rí lórí ètò yẹn èèyàn mi ẹ̀yin olólùfẹ́ mi mo ní lẹ́yìn ìgbà tí bọ̀bọ̀ ìṣe gbogbo rádàdà yẹn tán bàbá Lájí Abbas ó dìde nígbà yẹn ó jáde nígbà yẹn ó sọ nínú fídíò ẹ̀ kan pé Ààrẹ Ọ̀nà Kakanfò èyí tí a jẹ́ ó pa ìtàn yẹn ó jẹ́ kó yé pé báyìí nìkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ nígbà tó náà bẹ̀ sí ní fọ́ngù òun ju ọba ilẹ̀ Yorùbá lọ òun ṣe gbà kan ààrẹ ń kúrò ẹni ẹgbẹ́ yóò pè é níṣẹ́ ni òun ṣe kinní kan ààrẹ ń ṣe kinní kan ìwà ọba kan ṣe kinní kan ó ṣàṣe gbogbo mẹ́yìn bàbá yẹn jáde ǹjẹ́ ẹ mọ̀ wípé Gani Adams
bàbá mi láyé Abbas ẹ lè máa gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ mọ̀ pé ẹ̀yin fẹ́ fúnra yá mọ̀ pé confam ni mo sọ ó ní láti di àwọn bíi mélòó kan sí bàbá yẹn tí mo rí fídíò yẹn bá tí àgàsì náà dà sójú bàbá o bóyá ó ní kankan tó fi sójú bàbá yẹn o bàbá yẹn pariwo ńgbà yẹn ojú òun o ojú òun o ojú òun o ojú òun o nígbà yẹn tẹ bá rí fídíò yẹn báwọn ti báwọn gbé fídíò yẹn wá ẹ̀yin tẹ bá mọ bàbá wa láyé Abbas ẹ lọ béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọn bẹ́ẹ̀ mi Àròlé sọ bẹ́ẹ̀ torí pé nínú fídíò Gani Adams kan ó sọ ọ́ nìsọ wípé ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ẹ jẹ́ gbé yín wọlé ẹ jẹ́ gbé yín wọ ẹ jẹ́ gbé yín wọ yàrá ńlá lọ́hùn níbi tí mo ti máa fún yín ní àwọn fídíò kọ̀ọ̀kan tí ẹ máa wò ẹ jẹ́ gbé yín wọ yàrá ńlá. ìtọ́ fẹ́ ra wọlé ẹ̀mí rẹ̀ ò gbé nísà ló ń fara bàbá ń fàrọ̀ kọ̀ yàbí ti bí lákọ̀ Gani. mo sọ́jọ́ sílẹ̀ lọ́dún bíi mẹ́ta sẹ́yìn mo ní mo rò pé ò mọ̀ mí délé Gani má tẹ́rẹ̀ lọ béèrè bí tẹ́tí bí kò sí wáyé mi gan o èmi ọmọ lùbùdá èmi ọmọ àjẹ kálámọ̀ ọmọ mọ́tàlá lókè adú lọ béèrè bí erin bá dán owó rẹ̀ ọ̀lọ́. ó ń parọ́ adẹ̀ ń sọ fún ọ pé lọ́nà ń pa ẹ̀ òmùtàn ẹ̀jẹ̀ ń play clip yẹn torí ogun ní mọ̀mẹ́dọ́rò ẹ̀jẹ̀ ń play clip yẹn kárí mo fẹ́ kárí clip yẹn kágbọ́n tí Gani wí ó jọrọ ẹ̀ lójú gan èyí fẹ́ kágbọ́n tí Gani wí ẹ̀jẹ̀ ń connect bluetooth mo fẹ́ kágbọ́n tí Gani wí ó jọrọ ẹ̀ lójú gan ni. ẹ̀yin èèyàn mẹ́bàá mi máa pín fídíò yẹn. sọ pé mo ti sọ mọ́ ọ̀rọ̀ náà tí ì bá sára wa kò lè mọ̀ wá àjèjì ni ẹ láti tẹ ìwé tó àfà àjèjì ni ẹ. àjòjì ní. lọ́ọ̀bẹ̀rẹ̀ àwọn owó máa fi ń jọ Ààrẹ Ọ̀nà Kakanfò. àjòjì ní nílẹ̀ Yorùbá. ìfẹ́ kárí fídíò yẹn. ẹ máa gbọ́ nǹkan òpònú tí ò lè lọ Èkìtì wọ́n pọ̀ ọba méjì ń bẹ̀ èmi sojú ṣe tèmi òpònú rẹ̀ èmi ló lè máa ṣépè fún ẹ máa gbọ́ ìfẹ́ ká kọ́ gbọ́ fíìmù yẹn. Ìbàdàn mo wà àwọn OBC rẹ wa ọmọ ọpọlọ fẹ́ nìkan jẹ nìkan lọ ìwọ ọ̀dẹ́ wẹ̀rẹ̀ náà kí. ẹ bá mi já sí bàbá Láyé Abbas ẹ bá mi já sí. ọ̀rọ̀ kò yà wá wọlé àrẹ bá Ọ̀yọ́ mi ti gbogbo bẹ́ẹ̀ èmi àti àwọn Ọ̀yọ́ mi àwòrán ara wọn. tí ìbá ń ṣe ààrẹ ọjà tó fẹ́ ọ̀yá làbí èyí pásọ̀ ọ̀gá àti ẹ̀bà sí Ọ̀yọ́ jẹ́ ààrẹ yẹn ló wá láti pọ̀ lọ́wọ́ òun wá bàbá tó ń gà ogun tó tẹ̀sẹ̀ lè tó fẹ́ wọlé Yorùbá lọ́wọ́ náà wọ́n àwọn ọmọ tó. ẹ jẹ́ pápá fún lẹ́sìn bí èyàn ọ̀yá bí nígbà yà Aláàfin Abíọ́dún Adégbòólú Aláàfin Adégbòólú òun ló bí Aláàfin Àtìbà Adéwìnbí Abíọ́dún Ọ̀sákẹ́kẹ́ Àtìbà. Aláàfin Abíọ́dún Adégbòólú iná ẹ̀ ló bí Àgbẹ̀yìn ló wá lọ fẹ́ Olúkúoyè ìlọ́kọláya Àgbẹ̀yìn àti Olúkúoyè ló bí Olúyọ̀lé. Dìdèrè Gani Adams wá gbọ́tàn ló bí Olúkúoyè ìbálòpọ̀ láàrin Àgbẹ̀yìn àti Olúkúoyè ló bí Olúyọ̀lé. Táwa ni bàbá Olúkúoyè Basọ̀run Yàmbá ta ni Yàmbá jẹ Basọ̀run fún Ìbà Yàmbá iná ẹ̀ ní Aláàfin Òjìgí. Basọ̀run Gáà ta ló bí Basọ̀run Gáà ó mọ̀ nípa ọ̀rọ̀ lẹ́yìn Yorùbá ọmọ òṣèlú lẹ́yìn Yorùbá ta ni bàbá Basọ̀run Gáà the same Basọ̀run Yàmbá. Olúyọ̀lé bàbá tiẹ̀ ní Olúkúoyè ẹ̀gbọ́n bàbá Olúyọ̀lé ní Basọ̀run Gáà. Kí ló wá dé ṣé lóòótọ́ ni Basọ̀run Gáà fẹ́ ba Ọ̀yọ́ jẹ́ ẹ lọ wo ìtàn Basọ̀run Gáà ìjọba sọ̀tàn Basọ̀run Gáà jẹ́ lọ gbé kábíyèsí bàbá mi kú bàbá yẹ̀yẹ́ àbẹ̀dá ilẹ̀ rí wọ́n ní bàbá mi ní pé òpìtàn ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pìtàn lásà àti ní fífọ ẹni tí wọ́n bá nífẹ̀ẹ́ àtẹ́tọ́ bá jẹ́ ọlọ́lá pé ilé ìsọ̀tẹ̀ bó ṣe yẹ kó sọ. Ayé ìjẹkújẹ àwọn Aláàfin pọ̀ àwọn ọba máa jẹyé gbogbo ayé náà wọ́n sì ti káńsù ọba níjọ́ pé ẹ wá wàhálà àwọn ọba ti pọ̀ jù wàhálà ọba náà ló mọ àwọn democracy wàhálà àwọn Greek láti dín agbára ọba kù wàhálà àwọn ọba pọ̀ jù náà ló jẹ́ káwọn Ọ̀yọ́ Mèsì ọba láti dín agbára ọba kù tí Basọ̀run sì jẹ́ olórí wọn tó jẹ́ olórí ogun wọn. Gbogbo tí Basọ̀run jalè Yorùbá pátá mọ̀ mọ̀ tí Basọ̀run jalè Yorùbá mọ̀ mọ̀ tí Basọ̀run bá sì ń lọ ogun ẹ̀ rà Aláàfin ò lè lo ogun kí Basọ̀run ó gbélé Basọ̀run ò lè lo ogun Aláàfin ó gbélé Basọ̀run sì lè lo ogun k'Aláàfin ó gbélé Aláàfin lè lo ogun kí Basọ̀run ó gbélé kí nìdí tó tún lè fà á ẹni ọwọ́ aṣọ fún mi kí aṣọ gbogbo yìí ọwọ́ aṣọ. Gani yóò dá mú ní ilẹ̀kùn òun ó di méjì kí lọ́jọ́ nítorí ọjọ́ kàbámọ̀ torí ọjọ́ kewu ni. ọba lọ ẹ máa mú ọ̀rọ̀ nínú rẹ̀ sì sọ gbogbo nǹkan bá mọ̀ torí ẹni tí ó bí léèrè ọ̀rọ̀. Basọ̀run Gáà àwọn Ọ̀yọ́ ni wọ́n ṣe àtìlẹ́yìn fún revolution ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ nígbà tó mọ̀ tán ìtọ́ kàyéré tó wò náà ni kí ló gbé Basọ̀run Gáà wá àwọn Ọ̀yọ́ wọn pé Lábísí ní bẹ ní Ìpẹ̀bí
ó ti wá sún àwọn Ọ̀yọ́ ìwà tí wọ́n ń hù pàápàá lórí bí wọ́n ṣe pa Basọ̀run Yánbá. Àwọn ìdílé Aláàfin Ọ̀yọ́ ni wọ́n pa Basọ̀run Yánbá torí wípé wọ́n dìmáìdì kí Òjìdí ó kú torí ìwà tọmọ rẹ̀ lù tó lu Àrẹ̀mọ ti Yánbá Olúkẹ́. bàbá Laji Abbas. àwọn náà wá gba ẹ̀san rẹ̀ lára rẹ̀ wọ́n pọ́ńsì ẹ̀ wọ́n pa. inú àwọn Ọ̀yọ́ òdùn ìgbà tó mọ̀ tán gàgà ní ó dẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó mọ̀ tán táwọn àṣẹ ẹnu tó ní tẹ́lẹ̀ kan bá ti fi ń ta àkótó bá ti ń tásẹ̀ rẹ̀ ń tá sọ ni wípé kò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá sẹ́yìn pé bó ṣe ń pariwo pọ́lẹ́yẹ Sunday Igboho sà bàbá dámì náà nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ń gbà wọn ìwọ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tó ni ìwọ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá wá aṣọ tó ṣe fúnlẹ̀ Yorùbá. ó sọ bẹ́ẹ̀ ó ní àgbá òfìfo lolóyè ọmọ Adéyẹmọ gbà yẹn ó sọ sá ó lágbá òfìfo ni ó ní 20 years 25 years ló ti bá struggle Yorùbá bọ̀ pé ibo ni olóyè wà ń gbà yẹn tó ń pariwo lásán nígbà yẹn lọ́hùn ó ti believe pé òun nìkan lálágbára tó wà nílẹ̀ Yorùbá. Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Núpé ló ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe ilẹ̀ Yorùbá mọ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò Núpé ni ẹ o Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Núpé òun ló jẹ o má sọ pé ọmọ ti ilẹ̀ Yorùbá torí ẹyẹ yan mi ẹ máa gbọ́. wàá máa kà á gbogbo àwọn OPC tẹ dálẹ̀ ẹ̀dá wàhálà alẹ́ náà ni lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn tìbàdàn náà tó ti ya ó fa 90% OPC tó wà lẹ́yìn rẹ̀ wọ́n kò lẹ́yìn rẹ̀ wọ́n bá Olúmọ lọ ìsọ̀rọ̀ yẹn nítorí pé tí ń bà wá jẹ́ ńlẹ̀ yìí tí ń bà wá nú jẹ́ ni. ẹ máa gbọ́ o. gbogbo ẹ̀ lámà ọba bẹ̀rẹ̀ sí ní parọ́ ọmọ lọ́tì ní Olúmọ wọ́n ní àwọn olóṣèlú ti gbówó fún Tinubu ti gbówó fún wọ́n mú lọ Abẹ́òkúta kó wá lọ búra èyí ó tún búra nǹkan kò mú ìyẹn wá pèpè Gani níbo ló ti gbọ́ pé mo gbowó pé mo fẹ́ dalẹ̀ fọ́mọ Yorùbá kò lè sọ̀rọ̀ bí yẹn lọ́la láyé èmi àti àtijọ́ pé Gani gbogbo tá à ń ta ìbò ọba wa débẹ̀ nígbà tó lé kìsì Rotimi Olúmọ yìí lọ́lọ́ mú Ìskínú Wàkílù o tó tún pọ́n tó ń parọ́ bẹ́kẹ̀ sóhun fídíò yẹn ń bẹ lọ́wọ́ mi mo ti post ẹ̀ sórí péjì mi o ilé ọkọ̀ lọ mú ọmọ rẹ̀ ó gbé sínú mọ́tò ó ń gàgà ló drive ní kọ́mọdé Rotimi Olúmọ lẹ́yìn ìgbà yẹn òun ló tún yan àwọn OPC mẹ́ta tí wọ́n lọ mú Ìskínú Wàkílù táwọn ọlọ́pàá gbá wọn sátìmọ́lé ìwọ òpònú tó ọmọ nǹkan ẹgbẹ́ tèmi bọ́dà mi bẹ́ẹ̀rẹ̀ mi lọ́dọ̀ àwọn OPC mẹ́tẹ̀ẹ̀ta ńlẹ̀ bí wọ́n mọ lọ láyọ̀ àtàláfíà àwọn ọ̀lẹ́jọ́ jẹ́ ọmọ aníbi níran lèmi nìbàdàn èmi lè tọ́ka sílé bàbá mi mo lè tọ́ka sílé ìran mi ọkọ̀ ọ̀ràn mi wọnú ìwé tàyé ọkọ̀ ọ̀ràn mi wọnú ìwé tàyé ọdẹrìn lọ èso lóye kò sí ẹ̀rí rẹ̀ ìwọ ló ń rí rádaràdá nípa gbọǹkà ọdẹrìn lọ jẹ gbọǹkà kò síbi lọ oríkì ọdẹrìn lọ yẹ wá wò bí láti kì ní gbọǹkà ẹ lọ mọ́ríkì ọdẹrìn lọ wá balógun mẹ́ta kan bẹ nílẹ̀ Ìbàdàn tí Ìbàdàn ò lè gbàgbé balógun ọdẹrìn lọ balógun Ìbíkúnlé àti balógun Ògbórí Ẹ̀fọ̀n Ìbàdàn ò lè gbàgbé pa wọn láyé ẹnìkan tí ọba tó ṣe ṣùgbọ́n lásìkò tó ń jẹ́ irin balógun Akéré Ògúnmọ́lá ní Basọ̀run rẹ̀ gbogbo lẹ́yìn Yorùbá wọ̀ sí i tó ní wọ́n mọ̀ Ògúnmọ́lá burú wọ́n wọ̀ sí i Basọ̀run Ògúnmọ́lá ta ni jẹ́ bẹ́ẹ̀ níwájú Basọ̀run Ògúnmọ́lá gbogbo lẹ́yìn Yorùbá wọ̀ sí i ní láàrin ọdún mẹ́ta tó fi lọ sáré ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí Basọ̀run lẹ́yìn Yorùbá ọmọ ìdí tí Kakanfò yẹ fi dún àní tí a bá jẹ Kakanfò yẹ pé làwọn Aláàfin máa ń fèsì Kakanfò jáde sí wọ́n sọ fún ọ débẹ̀ Gani ọmọ ní nǹkan ló ń bá sọ̀rọ̀ ọmọ ní nǹkan ló ń bá sọ̀rọ̀ ọmọ ní nǹkan ló ń bá sọ̀rọ̀. ó sàfẹ́ ó fẹ́ dọ́gbẹ́ gbé ogun Òṣogbo yẹn kó fi lè sọ bẹ́ẹ̀ ogun Òṣogbo yẹn o Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́jà Basọ̀run lólógún ìní wọn ránṣẹ́ wá bá láti Òṣogbo Aláàfin Àtìbá ránṣẹ́ wá tọ́kọ́ ń gbà wọn ogun dìde àwọn Àlàdé abínú pagún gbogbo wọn kọ́kọ́ lọ gbogbo ní àwọn akọni mo mọ̀ lọ́jọ́ Sátidé tí ń bọ̀ yìí mo fẹ́ kọ́ bọ́ọ̀bà wá káwọn OPC rẹ wá ni nímọ̀ pé oníbàdàn mo fẹ́ deliver lecture fáwọn Ìbàdàn warlord táwọn sì pè ní Ìbàdàn the last empire ìkíni kọ́ balẹ̀ mọ̀ pé wọ́n máa ìtàn ní tèmi o èmi èyí ta inú o mọ́mọ́ tán Ọlọ́run fún mi ní mọ̀tàn mo sì mọ tọ́lọ́ ní ìmọ̀. lọ́wọ́ àná àwọn sípò ààrẹ bọ̀dọ̀ ti jẹ ìbalógun nígbàdàn. ẹ̀gbọ́n kàlífà tí ìsara wa balógun dẹ́rì lọ́wọ́ àná àwọn jíìpù ààrẹ olóyè Basọ̀run Ọ̀yọ́ apádà sí ibùnú nígbà tí èèyàn ń bẹ lọ́fíìsì IG l'Àbújá tí ó tún wà lábẹ́ kọmíṣánná pólísì ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́nu pé kọjọra wọn èèyàn wà nílé sí ààrẹ ń bá lé sí ààrẹ ṣiṣẹ́ ẹ wá lọ́dọ̀ gómìnà ló ti mọ ìgbàṣẹ sẹ́nu pé kan ti ń ṣe wánu nígbà tí ó mọ̀ tán wá o lọ sí ilé balógun Ọdẹ́rìn lọ nìbàdàn kọ́ wa lọ mọ́ ìrìn wa pé tó Ọdẹ́rìn lọ ọjẹ́ gbọ̀ǹkà nígbà wọ́n ẹkú ṣẹlẹ̀ mọ́gàjọ Ọdẹ́rìn lọ mo gbé wá ńgbà tó ọkọ̀ sọ̀rọ̀ dáadáa tó sọ yìí mo gbé wá dání kò sí tọ́jọ́ pé bàbá àwọn ọ̀jẹ̀ gbọ̀ǹkà Kakanfò balógun Ọdẹ́rìn lọ balógun ilẹ̀ Yorùbá lọ jẹ lábẹ́ ìbò Olúyọ̀lé mo dẹ̀ ti sọ rísìtà tó fi jẹ́ ìpàdé tá a pè ní ọdún 1838 lẹ́yìn tí Aláàfin Ọ̀yọ́ jẹ ní ọdún 1837 Aláàfin Àtìbà tó sọ àgbọ̀ ọ̀já di ọ̀já tó sọ di Ọ̀yọ́ owó lèmi ń takora mi lọ́wọ́ ìkàn tí mo ti ń sọ bọ̀ láti ọdún 14 kò sí nǹkan nígbà tí wọ́n fún mi ní international award tí wọ́n fún mi wọ́n láwọn study gbogbo òtàn mi pé mi ò contradict ara mi rí nígbà mi ò ní parọ́ ìbí wọn lọ ńlá yé kí tó ń wówó kí ìwọ tó ń sọ̀rọ̀ tó wá parọ́ máwọn kan parọ́ máwọn tì ní Olúmọ yí pé kí lorúkọ ẹ̀ ó ti gbowó ṣe bí wọ́n pe àwọn OPC pé kí wọ́n lọ dìbò fún Peter Obi
ó ga o èmi Peter Obi wá bọ̀ àṣírí gbogbo ẹbí níbẹ̀ èmi wọ́n pe àwọn OPC gba àwọn ẹ̀bẹ̀ kí wọ́n lọ dìbò fún Peter Obi kí wọ́n mú dìbò fún Tinubu. so ẹni bá ní nǹkan ṣe àti máa rí pé ó ní nǹkan ṣe Gani yóò Adamu eléyìí ò ní nǹkan kan ṣe fún ilẹ̀ Yorùbá so kò dẹ̀ kìdẹ̀ ń ṣe ní ta lè máa pọ́nlé kì í ṣe ní ta lè máa gbé gẹ̀gẹ̀ torí àmọ́ value ẹ̀ àmọ́ nǹkan tó jẹ́ oyè ọ̀ngàn fún ìpè àkọ́ṣà rí èní pati ọ̀la pati ó dẹ̀ ń fẹ́ ìyàwó kiri gbogbo country tó bá ń lọ ni ó dẹ̀ fi wá ń gba àwọn grant kiri ó fi wá ń gbowó kiri ni kó máa fẹ́ gẹ̀ agbọ́pàá funfun kan síwájú àwọ̀ṣọ funfun a máa jó a máa ṣe oríṣiríṣi ibi tá a ti ń rìn nìyẹn wọ́n pa ọba mẹ́ta lẹ́kìtì àárí mẹ́ gbogbo bó ṣe pààyàn nílẹ̀ Yorùbá àárí so kí wá ní ìwúlò ẹ̀ nílẹ̀ Yorùbá tó bá wá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bá ní a ní kò sẹ́ni tó lè rọ Ààrẹ Ọ̀nà Kakanfò lóyè tá a bá lè rọ ẹ lóyè ṣáà lè lé ẹ padà sínú pé ni àwa gan máa fi ẹnu rọ ẹ lóyè tá a bá tiẹ̀ lágbára láti rọ ẹ lóyè àwa fúnra wa máa rọ ẹ lóyè a máa fẹnu gbogbo ọmọ Yorùbá máa fi ẹnu rọ ẹ lóyè torí ò ní nítumọ̀ lójú gbogbo àwọn ọmọ Yorùbá mọ́ o ò lápọ̀nlé already o ti sọ àkọlé ẹ̀ dànù pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní ẹ̀yẹn inú yàrá ẹ̀ ló jẹ́ sí nígbà tó tún máa fẹ́ yàwó ó tún kúrò ní gbogbo ilẹ̀ Yorùbá kíní Núpé ló tún lọ tó tún lọ fẹ́ yàwó Núpé ló tún lọ tó tún lọ fẹ́ yàwó so ẹ̀yin náà ẹ wo bó ṣe lọ so má pèrè ìlànà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ó tiẹ̀ ó níbi tó ti lè sọ ọ máa ṣe bí alágbára torí pé ó láwọn ọmọ ogun orí kíníkan mo fẹ́ kó mọ̀ pé gbogbo àwọn tó tẹ̀lé ọmọ Yorùbá ni wọ́n dẹ̀ mọ̀ wá ẹ̀ wọ́n mọ gbogbo àwọn tó dẹ̀ kó tiri owó ẹ̀ náà ń jẹ ibi tí Yorùbá bá ti rí oúnjẹ ibẹ̀ náà súnmọ́ gbogbo àwọn tó rí tó kó rọ̀gbẹ́ tó máa fẹ́ jẹ owó tó ń fún wọn lóṣooṣù máa fi ń tẹ̀lé ẹ̀ kì í ṣe bá wọn nífẹ̀ẹ́ mo fẹ́ kó mọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò kí tó máa lọ ni mo fẹ́ já ẹ sí ni o kó tó di pé mo parí ètò yìí mo fẹ́ já ẹ sí kó lè mọ̀ pé òní yìí nílẹ̀ Yorùbá mọ́ iyì ẹ ó ti lọ iyì ẹ ti lọ nílẹ̀ Yorùbá àti ẹ̀mọ́ ẹ àmọ́ ẹ ò jámọ́ kọ́kọ́ nílẹ̀ Yorùbá mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni mo bá sọ̀rọ̀ ò jámọ́ anything nílẹ̀ Yorùbá mọ́ ààrẹ tí ò lè gbà yàn lọ́jọ́ ogúnlé ààrẹ tí ò lè gba ọmọ Yorùbá lẹ̀ nígbà tó ọmọ Yorùbá ń jìyà kí ló jẹ́ oore wo nípa ẹ̀ ṣèdí o ò ṣe wálé ní tìǹà ojo tó ń pè ẹyẹ náà lọ la rí tó ṣe ojo ni ọ̀lẹ ni ẹ́ adéwà sọ̀rọ̀ lá ní Yorùbá burú o Yorùbá ló máa sọ kó máa rìn lọ àwọn ló máa tún yọ kéde gbogbo òwe búburú òwe rádaràda òwe játijàti táwọn bàbá yẹn lò tó fi ba ilẹ̀ Yorùbá jẹ́ ńgbà yẹn òun ló wà lọ́wọ́ ẹ̀ máa jó lọmọ owó ẹ̀yẹn ní Yorùbá kí ló dé tí olóyè òfin dìde kó sọ pé máa jó lọmọ owó ẹ̀yẹn tó lọ fi lé olórí burúkú tẹ́rọ́rìsì yẹn tó fi lè kúrò ní gangan tí àwọn tó dẹ̀rù jẹ̀jẹ̀ sí gbogbo Fúlàní tó dẹ̀rù jẹ̀jẹ̀ sí wọn lọ́kàn tó wá di pé àwọn Fúlàní kóra wọn jẹ pé olóyè ti issue statement o àwọn ò ní gbà o wọ́n mọ̀ pọ̀ ọmọ ojo ni ẹ̀wọ̀ tí ẹ lè sọ̀rọ̀ ọkọ̀ máa yín mú sí ẹni torí wọ́n mọ̀ àwọn tó lè rán sí ẹ tẹ́ pé wọ́n á mú ẹ ṣíkún bí adìyẹ ni tó bá jẹ́ pé ìwọ náà wá sílé olóyè lọ́jọ́ sí tí olóyè ṣe lọ yẹn o ò lè lọ wá mú ẹ balẹ̀ ṣáá ni alo lágbára ojagun ogun tó jàǹgbà June 12 àbí tó jàǹgbà kínní wọ́n gbowó fún ẹja ni agbọ́ sórí ẹ̀ débẹ̀ o gbowó ni àwọn tó dẹ̀bẹ̀ ẹja náà ò fún wọn lówó ni kò sóore kankan tó ṣe ilẹ̀ Yorùbá Gani Adamu o ò ṣe ọmọ Yorùbá kankan lóore tó tí n bá kó fún ẹ bí eléyìí tí n bá gbé sí ẹ lọ́bí eléyìí o ní mo bá ṣe ń ta gbogbo ọmọ Yorùbá lọ wo kọ́mẹ́ǹtì orí fídíò mi ni kó lọ wo bí àwọn ọmọ Yorùbá bí ọkàn wa ṣe rí sí ẹ gbogbo fídíò tí gbogbo bá ti ń ṣe fídíò látara ààrẹ ni tó sọ dáadáa nípa ẹ kò sí gbogbo àwọn tó ti wo fídíò láti gbà tí mo ti bẹ̀rẹ̀ kò sí anybody tó sọ dáadáa nípa ẹ kó ba lè mọ̀ bó ṣe jẹ́ nílẹ̀ Yorùbá ojú pọ̀ ilẹ̀ Yorùbá níbo làwòdì ẹ wà ṣe bó ń gbá pátí kiri ni káwọn èèyàn ṣáà máa wọ́ tẹ̀lé ẹ lẹ́yìn ọjọ́ kan ló ní mọ́tò ẹ ń lọ OPC yẹn pé OPC náà ló tẹ̀ máa jẹ́ OPC ni ó bẹ̀ sí sátẹ̀lé mọ́tò ẹ̀ mo ní àwẹ̀ máa sáku báyìí o àwẹ̀ máa sáku o nígbà tí Gani náà máa ṣílẹ̀kùn dédé ẹnu wèrè ló ṣe ó fi ilẹ̀kùn gba lẹ́nu ni tó jẹ́ ìjáde tó ṣe sọ pé sọ́ọ̀rì ìyẹn ń sá gbòṣùgbòṣù bí òmùgọ̀ bí ẹ̀dà ló ṣe sátẹ̀lé Gani Adams kojú yẹn láwọn gbọ́ ọ̀pá funfun kan gbé síwájú agbé ọ̀pá tó jẹ́ pé tó bá nà sí ẹranko gan kò sí tó máa ṣe kọ́ra ènìyàn bá gbágbádá kiri àwọn èèyàn máa ṣe rákàdédé nǹkan tó wálé ayé tó torí ẹ̀ sunkún gbadé torí wọ́n lọ sunkún gbadé yẹn ni wọ́n lọ sunkún gba oyè tó wà lọ́wọ́ ẹ̀ ni òun ni bàbá mi Lájí Abbas ó lọ sunkún gba oyè yẹn ni ṣé o wá sunkún gba ni bí bàbá wa olóyè bí bàbá wa Tinubu náà ṣe sọ pé ẹ jáde kémi náà débẹ̀ kan fi kíní ìpè orí mi ẹ jẹ́ ṣáàdé president ẹ jẹ́ ń dépò ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́dìwọ́ náà ṣe nígbà tó tún máa ṣe tọ́gọ́ tó tún nífẹ̀ẹ́ Yorùbá ó tún kó gbogbo ọmọ OPC jẹ́ ogbówó fún wọn oníkọ́ lọ́ máa tẹ̀ka fún ọmọ Òbí kó Òbí wá rúùlù ó dẹ̀ ń gbọ́ nínú ìtàn pé Yorùbá kọ̀kọ̀ ò dórí àpèrè presidency yẹn Yorùbá kọ̀kọ̀ ò débẹ̀ rí ó dẹ̀ gbọ́ sọ́pọlọ gbogbo ipò dáadáa tí ń bẹ ní Nàìjíríà ọmọ Yorùbá ò débẹ̀ rí ipò gíga tó mẹ́nẹ̀ ọmọ Yorùbá ò débẹ̀ rí ó gbọ́yàn sétí ṣùgbọ́n Òbí wá bá ẹ nílé ó wá físìtì ẹ ó dẹ̀ kó gbọ́ ọmọ Yorùbá oníkọ́ lọ́ máa dìbò fún Òbí kọ́ máa dìbò fún Tinubu ṣé ó ti rí kì í ṣe eléyìí ò ṣe pé bóyá mi ò kàn fẹ́ máa tẹ̀ pé mò ń ta sí àgbàlagbà ni torí mo ṣe pé àgbàlagbà ni bá sọ pé ọmọ àlè ní nílẹ̀ Yorùbá bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé mo bí kàn fẹ́ sọ torí má bẹ̀rẹ̀ pé bóyá àgbàlagbà ni mo rí fín bá sọ pé ọmọ àlè ní sà pẹ̀lú bí Yorùbá ṣe sọ pé ipò àtàtà tí ń bẹ ní gbogbo Nàìjíríà ọmọ Yorùbá ò débẹ̀ rí ọmọ Yorùbá ò tiẹ̀ kò débẹ̀ rí o lè gbéra pọ́ oníkọ́ lọ́ máa dìbò fún Òbí.
This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.